Ifá àbísọ̀rọ̀ àtó àtẹ̀gbọ́n wájú rẹ̀ àbúrò lẹ́yìn rẹ̀ àtàyà àtọmọ rẹ̀ àtẹ̀bí rẹ̀ olùtí dákùnrábọ̀ ẹ̀bọ̀n sẹ́bẹ̀ òde tí a bá sún mi lónìí ẹjọ́ wọlé àṣẹ kọ́nà òsì kọ́nà òlà ìrì òde kéré òde kọ́lá òde kọ́rọ̀ òde fún ìgbéga òde fún gbogbo àwọn tí wàá máa wá síbí náà ẹni tí ó wọkọ̀ ní ẹni tí ó rìnsẹ̀ ní ẹni tí ó kún ẹsẹ̀ ní dákùnrábọ̀ má jẹ́ wọ́n sílẹ̀ tẹ́ o ayé máa rò bí ẹlẹ́jọ́ dákùnrábọ̀ gbogbo ìrètí bá sí lónìí kọjú wọlé àṣẹ ìbá alágbà rárá ní àwọn eré lè sí gbòòrò ìbá ni wọ́n ti bá tún sọmọ lónìí tó lónìí máa rí àtẹwé àtàgbà ẹja máa dúpọ̀ àkàtó ṣògbó gbàgbọ́ àṣẹ̀dá ayé ìbá olódùmarè ọba tó láyé tó lọ́rùn dáàbò gbogbo òde tó bá sún ẹjọ́ wọlé àṣẹ Mike, radio Mike. Odun fa sia. Ambo ọ̀nà. Àwọn sì rìn lọ́nà gbogbo ìrìn àjò wa àárín yìí. Omu sai. Hello mu. Lọ sí Ìníṣà bá ti fẹ́ gbéra mọ́tò tó bá ń lọ sí Ọ̀fà lọ́gùn mọ́tò ní bẹ́gà mọ́tò tó bá ń lọ lọ́gùn mọ́tò ní bẹ́gà mọ́tò tó bá ń lọ sí ṣùgbọ́n ní wàágùn tó bá ibi gbogbo wàágùn mọ́tò Ìníṣà lóṣogbo. Nọ́mbì ìwọ ṣáà máa pe nọ́mbì eléyìí. Fẹ́mi ṣé kò lẹ́ni ẹni mọ̀ bẹ́gà yẹn kókó wọ Ìbàdàn ló wá fast. Ókè ó yá wọn ní kó ọkọ̀ wọ Ìbàdàn. Láti Ìbàdàn báyẹn. Láti Ìbàdàn wá kàn wọ Òṣogbo direct. Láti Ìbàdàn láti tó bá ti gbọ́ mọ́tò dé Ìbàdàn wá kàn wọ Òṣogbo direct. Àṣẹ o. yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀. Ọ̀yá tí ìbí o àwọn màá lọ wọ fún mi. Wọ́n náà fẹ́ wọ direct ó lè jókòó 2 hours. Wọ́n ti kù ọ̀ṣẹ́ o. Elédùmarè bàrẹ́ o. Ìbáṣẹ́ 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 o. Ìwáyé ọjọ́ bàrẹ́ o. Ìbáṣẹ́ o. Ìwòrùn bàrẹ́ o. Ìbáṣẹ́ o. Ọlọ́kùnrin o. Ìbáṣẹ́ o. Olóbìnrin o. Ìbáṣẹ́ o. Ìbáṣẹ́ ayé báyìí o. Ìbáṣẹ́ o. Ayé báyìí o. Ìbáṣẹ́ o. Oṣó tó kọ́kọ́ kéńdù nísà ìbáyín lónìí. Ìbáṣẹ́ o. Àjẹ́ tó kọ́kọ́ kéńdù nísà ìbáyín lónìí báyìí. Ìbáṣẹ́ o. Abiyamọ tó kọ́kọ́ obìnrin tó kọ́kọ́ bímọ náà lù ìbáyín o. Ìbẹ̀ni tó kọ́kọ́ roko nù bí o. Ìbáṣẹ́ o. Ìbẹ̀ni tó kọ́kọ́ yẹ̀nà nínú bí o. Ìbáṣẹ́ o. Bàbá mi Fáládé Àyẹ̀mú ìbàrẹ́ o. Ọlọ́rẹ́dé Àdìó ìbàrẹ́ o. Ọdẹ́rẹ́ ń gbé ọmọ ọ̀jẹ́dìrán ìbàrẹ́ o. Alálẹ̀ lu ọlọ́rẹ́dé ìbáyín o. Ìbàláwìroko o.